يا ربنا يا ربنا البغوي يا ربنا أدشناو يا ربنا أريشكولا يا ربنا أنت المجيب أجيب لنا فبجاي من إذا ريتهم مجمولا gbogbo olóríire tó bá ń bẹ níbi kó bá mi yòǹbó oníṣẹ́ ńlá. ilé ni mo wà àgbáyé eléré ńlá. mo wá yòǹbó ànábì mi ò tiẹ̀ rẹ́ ní bá ń sọ pé sallallahu alayhi wa sallam. kí n tó máa lọ yàllá o yàllá. yàllá o yàllá. Ya Allah ya Rabbana Ya Allah ya Allah mímọ́ rẹ̀ Ọlọ́hun Ọba ìbàrẹ̀ Ọlọ́hun Ọba ọba mi àgbàlagbà o tí ń gbàgbára lọ́wọ́ alágbára lóríta gbangba ọba mi ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà tó dúró gba àgbàlagbà alágbára lọ tí n bá ní títí lọ́pẹ́ o ìwọ Ọlọ́hun Ọba náà ni títí lógo ìwọ Ọlọ́hun Ọba náà ni tí bá ní àtó ìpójúlé ìwọ Ọlọ́hun Ọba náà ni Ya Allah ya Allah. èrò bá kí bàbá mi olówó orí mi Maulana Shehu Abdul Aziz Al-Bagawi mo wá kí gbogbo ulama wù pátápátá ẹ̀yin làró lè mú ọmọ ẹni tó bá ní tàfà báwo ni wàláhì ó ti kú pẹ́ ìyọ́nú Ọlọ́run Ọba kò máa bá yín gbé láyé tọ̀bí ibin kọ̀ríbùn alìsìkọ́mi yàtẹ̀símáhùn yukọ́bírùní yaomi mukọ́fà alìmọ̀ṣàfáhùn àrọ́nin ìzàmán jintun yaoma muhammadan 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 arọ́ni ìzàmán jintun yaoma muhammadan tahakọ́kọ́ha mọ́lì kàmọ́ àtàwákọ́hún ẹ jẹ́ káwọn aya Al-Bagawi o ẹ jẹ́ káwọn aya Al-Bagawi láti àtàrà Alhaja Fatima Al-Bagawi àti màmá mi àti màmá mi Alhaja Halima Al-Bagawi yọ́nú Ọlọ́run Ọba kó máa bá yín gbé láyé nígbé láyìlá alálàyìlá alálàyìlá aláwọ̀ alálàyìlá ìlàlá láyìlá alálàyìlá alálàyìlá aláwọ̀ alálàyìlá ìlàlá. mo fẹ́ lẹ́yìn mo fi kí gbogbo àwọn istikilali lápapọ̀ o ajẹ́fà àti máa mi àtàlájà àlímà mi mo fẹ́ lẹ́yìn mo fi kí wọn. la ilaha la ilaha la ilaha la ilaha illallah la ilaha Olúwa ló lẹ́mí mi Muhammadu ṣòun ló láyé mi olówó orí mi Al-Bagawi Olúwa
lẹ́mí mi Muhammadu ṣòun ló láyé mi bàríyàmọ́ lónìí mọ́lẹ̀ tí mò ń gbé kiri Olúwa ló lẹ́mí mi Muhammadu ṣòun ló láyé mi bàríyàmọ́ lónìí mọ́lẹ̀ tí mò ń gbé kiri wọ́wọ́rán Muhammadu lára mi ọmọ láfi mi hàn olójú inú olóye ṣàwọn lè rí wàwòrán Muhammadu lára mi ọmọ láfi mi hàn olójú inú olóye ṣàwọn lè rí. nítorí alájà Fatima mi ìbànújẹ́ oníkan yìí o ọkọ yìí ní olóyìnbó ọkọ yìí ní olóyìnbó kẹ́nikẹ́ni má gbà ṣe iṣẹ́ ọkọ yìí ní olóyìnbó ọkọ yìí ní olóyìnbó alájà Alima o ìgbó kẹ́nikẹ́ni má gbà ṣe iṣẹ́ ọkọ yìí ní olóyìnbó. ó yá àlàálà àlàmọ́lì àlàálà àlàmọ́lìkùn. La ilaha illallah la ilaha illallah gbogbo ìsìnkì la ilaha illallah ẹ bá mọ́wọ́ mi la ilaha illallah ó ti fẹ́ gba máìkì àlàmọ́lìkùn gbogbo ìsìnkì la àlàmọ́lìkùn ẹ bá mọ́wọ́ mi àlàmọ́lìkùn ó yá àlà. mọ́wọ́ mi aláwọ̀ wá ìdílé gọ́ọ̀rù ìjọ lárí wá ìdílé gọ́ọ̀rù óyá yá wá ìdílé gọ́ọ̀rù wọ́n sanwó ìsìnkì lárí yá wá ìdílé gọ́ọ̀rù ìdí ìwúdà yá wá ìdílé gọ́ọ̀rù. aláwọ̀ sẹ́yìn ní ojú ni Abu Farida ẹ bá mọ́wọ́ mi ẹ bá mọ́wọ́ mi ó yá pàrọ̀nù tí máa bọ̀ bọ́ sápò wápò òun tó ṣe ń sẹ́ àtìpé tó dúró nílùú Ọ̀ṣun ìyẹn lágbárí dùnú bàbá. nítorí àwọn ọmọ àlìbá gáwí èròbá kí bàbá mi ṣe Abdulrahmanu alikalifa ìbànújẹ́ òní nǹkan tó gbóyin tó bá wọlé àmú ọmọ tó wá ní pé ẹ̀dákẹ́ ní pé ní Màlíkà Àlífà Àlífà Sọ́láàtì ní Màlíkà Àlífà bàbá làbáyíká ní Màlíkà Àlífà Àlífà Sọ́láàtì ní Màlíkà Àlífà bámi jẹ́ náírà ò ní Màlíkà Àlífà ní Màlíkà Àlífà ní Màlíkà Àlífà. Àlífà Àlífà Sọ́láàtì ní Màlíkà Àlífà ìmáàmù jẹ́nẹ́rà ní Màlíkà Àlífà Àlífà Sọ́láàtì ní Màlíkà Àlífà Àlífà Sọ́láàtì. afáwa azakiruwa jazakumullahu khaira jasa ẹnjìníà lórí mọ́nítọ̀ yìí ẹ ṣeun sá thank you sá lórí mọ́nítọ̀ yìí mo kí.